bèbí rọra má pa fún bí ṣebí wọ̀ ní Sharon ìwọ tún ní Becky ọmọge Sharon ọmọge Becky tó tún jẹ́ Fọlá irọ́ parọ́ fúnrọ́ irọ́ ńláńlá Jambata Fọlá ló jẹ́. Irọ́ ẹ̀jẹ̀ wo leléyìí? Ṣé kí ni ká pélé tó ṣẹlẹ̀ sí mi? Ṣé ti pé mo kàwé jù ni? Àbí ti pé mo tiẹ̀ lọ́gbọ́n lórí? Àbí ti pé kí ni? I don't like this kind of life. I want to work in an office. Ó bú sí mi káàkiri ni. Ṣé mo ti wá mọ̀wé jù báyìí ni? Èmi ní kókó ni mo kàwé jù. Okay. I studied so much. I've spent so much to become a graduate. Why is this not happening to me? Ṣé mi múra dáadáa tún lọ sọ́fíìsì ẹ báyìí nítorí Ọlọ́run? I want to work in an office. I'm tired of sitting in this house. Instead of earning a salary, see me mo ń gbé káàkiri. Biggest liar. Hey, Jambata, Jambara, ọmọge Sharon, ọmọge Becky, tó tún jẹ́ Fọlá, irọ́ parọ́ fúnrọ́, irọ́ ńláńlá, Jambata Fọlá ló jẹ́. Ọlọ́ṣà tó fọ́mọlẹ̀, irọ́ parọ́ fúnrọ́, Jambata fún Jambara, irọ́ parọ́ fúnrọ́, fún Ṣán parọ́, fún Bígan parọ́, everybody wá ń parọ́, níbo ló fẹ́ já sí? Fọlá bèbí rọra, jọ má pa fún ṣọ́, Fọlá bèbí rọra, má pa fún bí ṣebí wọ̀ ní Sharon. Ìwọ Ọlọ́run, kí ló wá dé gan-an tí wàhálà ìfipọ̀ báyìí? Èmi ò ṣàfẹ́ tí mi ṣe níṣẹ́ lọ́wọ́ yìí. I want a very good life. I want to be comfortable. Ṣé bídìí tí mo fi kàwé nìyẹn? Mi ò fẹ́ tí mo ṣe ń wà nílé yìí nìkan. Mo fẹ́ kí n jáde láàárọ̀, kí n dé lálẹ́ gẹ́gẹ́ bí ọmọlúwàbí gidi tó níṣẹ́ gidi lọ́wọ́. I don't just like this kind of life. I want to be responsible. Ọlọ́run ṣe fún mi. Tó bá wá ṣe fún mi, màá dúpẹ́ o. Ọlọ́run ṣàánú fún mi, ṣàánú mi. Gbogbo àwọn òrè tó ń gbé wájú ilé mi yìí ṣọ́kàwé tó mi ni. Táwọn máa pariwo tó ń jẹ́ kí n gbádùn ayé mi. Tí bá rí iṣẹ́ sí company, a very good one for that matter. Màá gba salary tó yẹ pé ó máa ná tí wọ́n pa. Yes, because I believe in myself. Mo mọ̀ kó tí mo mú jáde náà. Dá mi lóhùn, dùn mí nínú kó máyọ̀ mi kún o. Ọlọ́run jọ fi káyọ̀ mi o. Ọlá wà ní orúkọ mi o. Jẹ́ kí n lọ́lá o. Kí n lálùbáríkà o, kí n jẹ́ èèyàn o. Kí n wá ní ìfọ̀kànbalẹ̀. Ọlọ́run ṣe fún mi. Àmọ́ náà, aláti ṣe mi báyìí ló máa mà ti ṣe ara ẹ̀.
big, bigger, biggest liar. Hey, Jambata, fún Jambara, ọmọge Sharon, ọmọge Becky, tó tún jẹ́ Fọlá, irọ́ parọ́ fúnrọ́, irọ́ ńláńlá. Jambata, Fọlá ló jẹ́. Ọlọ́ṣà tó fọ́mọlẹ̀, irọ́ parọ́ fúnrọ́. Jambata fún Jambara, irọ́ parọ́ fúnrọ́. Fún Ṣán parọ́, fún Bígan parọ́. Everybody wá ń parọ́, níbo ló fẹ́ já sí? Fọlá bèbí rọra, jọ má pa fún Ṣọ́. Fọlá bèbí rọra, má pa fún Bí. Ṣebí wọ̀ ní Sharon, ìwọ tún ní Becky. Ọmọge Sharon, ọmọge Becky. Oh, baby. I'm just, just having fun. Say we're bored, when it came time for me. Oh, really? Yeah, come on. She only call him Bugatti. Come on. She me come on that green lane. Oh, they expect women to go on Bugatti. Me ati, I want me just show phone bill at your mom. But Oti knock. Boy, me, mo you do lórí ẹsẹ̀ mi. Oh, I see. But we will you to him on the one he can feel go. Champagne la we lay now. Boy, you go gin. Let's cover everything up, so the boy will be okay. Actually, mo really were bored in the mannequin spend little time playing. I'm bored. Most of the kids I'm here with. Oh, stop. Stop it, okay? Mannequin spend little time playing what dear. For sure. Very soft something. Oh, condition to move you like bad honestly, yeah. I think I have to go now. You wanna go? Oh yeah, I wanna go. Okay, fine. Okay. Your phone, my bag, yes, you. No problem. I'm done. I want to drink here, no. This is ground. Nobody's what tiny, but just kind of tiny. Oh, baby. I'm so shocked. Kí ló dé. Ní sùúrù now, to then she coco. Are you alright? Woman mind me, mo lọ sọ́jà, mo fẹ́ sáré get àwọn kankan. Mo ti wá ná gbogbo owó mi tán. And I need to get something. So, man, I can sáré mú ATM mi nílé mi. Torí ATM fi wá rush wálé báyẹn. Ó ga o. Ó dẹ̀ ti wọlé tán náà, ó dẹ̀ ti rush kọjá lẹ́gbẹ̀ẹ́ mi. Ṣé mi ò lè fún ẹ lówó ni? Wọ́n pàtó ń ṣe pé mo dá ẹ dúró sí ìbá pé kò lè fún mi lówó yẹn. But nǹkan tọ́lọ́run dá wa fún nìyẹn náà. Ọlọ́run fún sórí irú owó tọ́lọ́run fún wa yẹn ó dá wa láti máa ná náà ni. Okay, how much do you need? 7,500 naira or thereabout. Okay, 1 minute. Okay. 1 minute. Oh my God, we need 7,000 naira. O dẹ̀ rẹ́rù mi inú bíbá. O dẹ̀ tún sáré lọ sínú ilé. 1, 2, 3, 4, 5, 6, 7. Okay. 8, 9, 10. All right. Oh, thank you. Oh, thank you. You're such a darling. Nǹkan t'Ọlọ́run dá wa fún nìyẹn. Oh, thank you. A gbọ́dọ̀ ní owó tá níyì ká má tún lè ná tó bá ṣe wù wá. Especially for a beautiful lady like you. Oh, thank you. Oh, it's shaking. Oh, no, I can always go from here. Oh, do you still need more? Oh, no, I'm fine with this. Oh, okay. Thank you. Thank you. All right.
Alówó yẹn lọ́wọ́ adé láti nà káwọn ọmọ ará ilé owó yẹn wà tó ṣe pọ̀ sí i owó yẹn ti pọ̀ jù. ṣeré o wọ́n ṣeré ayò àwọn mẹ́ta kan sílẹ̀ pa. ṣeré o wọ́n ṣeré ayò ọ̀kan lòun fẹ́ máa smart ṣeré o wọ́n ṣeré ayò ọ̀kan lòun fẹ́ máa dọ̀ ṣeré o wọ́n ṣeré ayò káwa wẹ̀ni tó máa win ṣeré o wọ́n ṣeré ayò. eré wo lẹ́yẹ ń bẹ́yẹ ṣe tán fi ń tù yá. I'm good. Actually, mo ṣe oúnjẹ kékeré and ẹ̀fọ́ ẹlẹ́mi méje ni mo máa ní kò ní dákẹ́ yìí náà máa ní fún mi. That's good. Ẹ̀gbọ́n dẹ̀ wà lé o. Oh, that's good. Actually, oh God, gbàgbé àpótí ẹ̀ kí n gbé sí I need to go for it. Okay, so. Yes, maybe you go in with this then. Let me go for the apple. Okay, fine. All right. Àwọn mẹ́ta kan ṣeré o wọ́n ṣeré ayò ọ̀kan lòun fẹ́ máa smart ṣeré o wọ́n ṣeré ayò ọ̀kan lòun fẹ́ máa dọ̀ ṣeré o wọ́n ṣeré ayò káwa wẹ̀ni tó máa win ṣeré o wọ́n ṣeré ayò. Kò yẹ kí ẹ sọ̀rọ̀ ní ìjà but máa ń break rule yẹn. Honestly, this meal is wonderful. Are you serious? Good meal. Wọ́n ní tọ́mọ ní bàdà kàwé. Ọmọ yìí ó fún tó mọ jẹ sí. Yeah. Oh, thank you. Ó tèké ní amẹ́ni mi láti sùn jẹ tán. I can't really say, but all I know is mo ti ṣàn láàgbọ̀n bọ̀lọ̀bọ̀lọ̀ ọmọ mi kiri tí wọ́n máa pè é ní ìjùmọ̀ ní kí n bí wá fún mi. Yeah, thank you. Ṣé o yẹ sí? Ṣé mo fún mo ti gẹ́ra mi jẹ ṣá? Ó dùn sọ yẹn. Oúnjẹ yẹn dùn lèyí fún mi. Yeah, sorry. That's okay. Ẹ̀fọ́ ìṣúlẹ̀. Oh, hello. Yorùbá pákéjì ilé tí máa pò yẹn káàdì pèsè ní fíìsà wa. Ẹ̀yin méje máa lọ báyàwó fẹ́. Ẹ̀gbọ́n gbọ́gbọ́n ni kò lọ fẹ́yàwó fún. Àwọn náà ní ìdẹ̀jú. Oh, that's true. Ẹ̀gbọ́n ẹ̀yin ti dàgbà. Láti mọ̀ ọ̀dá yín ló mọ̀. Mo fẹ́ concentrate lórí oúnjẹ yìí. But honestly, it's fun being with you guys, at least to have this beautiful lunch. That's not good. Má dàbí pé mi mọ̀ ń bí ni mi náà mọ̀ pa. I need ìyàwó for real. Okay. ọ̀tá ń bàtà ṣọ̀rẹ́ ọ̀rẹ́ agbẹ́ni sókè àtúngbẹ́ni wálẹ̀ àtúngbẹ́ni wálẹ̀ àtúngbẹ́ni sókè Jambata. Oh, stop please, that thing you're doing now. Already? Oh no. Like I'm gonna Oh, what am I doing? What's that? Lady with a very beautiful face like yours. Oh my God, are you serious? I've known it since heaven. And it's touching that thing like. You're naughty, you know. Sweetheart. Yes, darling. I can just read us. I mean, I can just read for us to go in there. And like I'm feeling. You don't worry. When we get in there, I'm gonna make you sweat. Oh, like seriously Sweat. sweat. So you can sweat. Stop. No, ma. I can't wait this. àwọn mẹ́ta kan ṣeré o wọ́n ṣeré ayò àwọn mẹ́ta kan ṣeré o. Kí tó kàn kọ signal látẹ̀kàn no signal no signal. Ẹ̀gbọ́n, ṣé subscription kí ni ti tán ni? Bá fún bí. Future. Ṣùgbọ́n pé wọ́n ní ibi tí ìfẹ́ bá wà ìlọsíwájú náà máa wà ńbẹ̀. Ó dẹ̀ dá mi lójú pé ó fẹ́ lọ síwájú. Àlá tí mo lá, àlá mi máa ń ṣẹ. Mo wá rò pé ó bẹ́tà kí n kúkú bẹ́ẹ̀ sọ kò lè héèdì ìlọsíwájú mi. Fọlá, mo nífẹ̀ẹ́ Fọlá. Yọ̀ǹda ẹ̀ fún mi jẹ́ kí mi máa fẹ́. Ṣé ló dàbí pé mi gbọ́ nǹkan tẹ́ sọ dáadáa? Fọlá girlfriend tèmi kí n fi sílẹ̀ fún yín.
I see. Ẹ̀yin náà mọ̀ nǹkan tí àwọn Yorùbá máa ń sọ. Wọ́n sọ wípé àgbàlagbà máa ń gbà fún yan ni. Ẹ ṣá mọ̀ pé ilẹ̀gbọ́n ẹ jù mí lọ dáadáa. And ọ̀rọ̀ girlfriend mi dáadáa ń sọ yìí kì í ṣe pé bóyá èmi àti yín jọ ń dù girlfriend mi ni. Ẹ̀yin kàn sọ fún mi sí pé kí n fi sílẹ̀ fún yín. Ṣé ló dà pé mi gbọ́ rí? Nobody done that. I'm doing it. I'm not to consider so many things. If not for anything, for the sake of brotherhood, for the sake of the fact that I'm older than you, and for the sake of the fact that I'm in love with her. Oh, really? You love her? You get sorry, get on honey, get on move. Àfìfẹ́ náà. Truly, I really need fair go. Anyway, I'm sorry o. Èmi ò kì í share girlfriend ti tèmi. And nǹkan tẹ́ dẹ̀ ń sọ yìí, mi gbórí kò dẹ̀ lè ever possible. For the sake of brotherhood, for the sake I'm older than you. Older than in gbowó bank. Ẹ máa dream pẹ́ ń bẹ́. Girlfriend mi left for me, I never. Of course. Top of the world. Kò dẹ̀ sí nǹkan náà tó wọn nílé ṣe. Ìyẹn ló fi jẹ́ pé ó yẹ kó máa rí àlá kan tó ńlá kan tó fi ń rí mi lójú àlá. Èmi àtẹ̀gbọ́n mi tó ń wọ̀ yẹn, ó ní owó kan tẹ́yìn àwọn méjèèjì jọ expect. Ṣé wàá rí owó yẹn àti control owó yẹn báyìí? Kí owó yẹn kó kàn dé ibi tá a wà yìí ni. Owó yẹn is about 250 million naira. Oh, 250 million naira? Yes. Are you serious? I'm not kidding you, man. Ìgbà ló fẹ́ dé? Níbo ló wà báyìí? Níbo ló ti dé? Sorry, by the time tí owó yẹn bá dé, irú ilé tá à ń gbé yìí, mi ò ní lè gbé bíbá ẹ̀ mọ́. Versa tí mo ń lo ìmọ́tò kékeré ni. Èmi máa lo latest G-Wagon. Are you serious? Màá dẹ̀ ra range fún wọn. Oh, darling, I'm gonna blow you a kiss for all that. Range Rover Sport for me. Yes. Oh, you deserve a kiss, baby. Oh, Range Rover Sport for me, darling. Yeah, I know, and I do too. Oh. And baby, I need to tell you this. What is that? I think sorry, owó tó ń bọ̀ ni. A sọ̀rọ̀ ilé tó wà nílẹ̀. Oh, I mean pé 500k tí mo fẹ́ fún ẹ. Oh, irú àwọn kékèké báyẹn. Mi fẹ́ kó máa bí mi for now, but mi fẹ́ kó rí mi gẹ́gẹ́ bí ẹni tó yẹ pé ó promise ẹ tí ó lè fulfill promise ẹ. First thing tomorrow morning, o máa rí alert 500,000 in that account. Sweetie, are you for real? Yeah. Oh, sure. I'm not gonna blow you a kiss again, Magba Elaine. Oh yeah. Honestly, I can't bag nǹkan tó wà lára ẹni, but I'll reserve that to get to the room. Oh, sweetheart, I can't just wait to see the alert alone and. You will see that. Song tell me come and shift me line. Alright, let's go. Jambata fún Jambara ní. Ènìyàn wa kọ́gbọ́n. Àwọn mẹ́ta kan ṣeré o, wọ́n ṣeré ayò. Àwọn mẹ́ta kan ṣeré. Fola, think fast. Think, yes. What can you do? Kí ni àwọn kan tó lè ṣe? Okay. Yes, sharp. Let me see more conclude pé mi jáde ní. Yes. Now, tí bá ti download. Okay. Tí bá ti pé anybody ń sin nọ́mbà America ló máa yọ lórí fóònù wọn. It don't take. I don't need to move out of this house. Pabambari tí bá tẹ̀ tí wá fi #31# nọ́mbà gan fún. A tún máa mú ìtẹ́ọ̀dọ̀ anywhere. Yes. So inú ilé kan ṣoṣo iná ni máa wà tí máa ṣe dá gbogbo ara tó yẹ kí n dá. Phone call ló máa jẹ wá. Transfer ló máa jẹ. Gbogbo ẹni máa rí. Tí máa dẹ̀ máa gbowó. Orúkọ wo ni máa wá jẹ gangan náà? Becky is one beautiful name tí mo like. Màá lo Becky fún Becky. Àwọn Becky máa ń look smoky. Màá lo Becky fún Funsho. Orúkọ kejì. Orúkọ olóyìnbó tó ń jẹ́ báyìí. Máa ṣe bí ọmọ British kwáyìrà. Sharon.
Yes. Sharon ni màá lò fún ilé ìyọ̀nkù fún bí yẹn dàgbà kò níyè ní tiẹ̀ ni. Àwọn Sharon máa ń mature. So àti pé wọ́n mature Sharon kan ló ń tiẹ̀ meet. Má ti máa Sharon. Nílé ni màá ti ṣiṣẹ́ ẹrù àwọn wèrè táwọn rọ̀ pa àwọn ọgbọ́n. Àwọn èmi tẹ́ pé school orí tèmi gan-an don't they? Yeah. Becky, Sharon, Seal. Oh, yes, name sealed. Yes. Kí ló tún kù? Tirun. And thank God, mo lóríṣiríṣi wig inú ilé. Mi ní láti ṣerun fún period of time tí mo fẹ́ fi ṣiṣẹ́ wọn. Oúnjẹ sínú freezer. Owó wọn tó ń ṣe jẹ yẹn gan lèmi fẹ́ gbà. 1, 2, 3 weeks 4 weeks kan pàápàá kò sí nǹkan tó máa gbé mi jáde nílé. Ẹnu kìnìún lówó wà èmi kan fẹ́ gbó kò dẹ̀ sí kìnìún kan tí èmi wá tiẹ̀ tó ń ṣe kí n tún kí n jí kí n jẹ máa tẹ̀ tún máa wá fresh ní tí n bá máa jáde. Mo travel out náà Amẹ́ríkà lẹ́ńkùnlé. Fọlá you are there in America. Yes America ni báwo ni kí n ṣe drama díẹ̀ nù kí mo bí wọn máa gẹ̀ẹ́tẹ̀. Hello no sí kí n sí òun yẹn díẹ̀ sí. Hello ẹ̀yin ò dáa Fọlá. Hello yes that's the word. Hello yes another hello. Má ti fẹ́ máa bá fún iṣẹ́ parí ọ̀rọ̀ tí màmá ṣe ciao yes sealed máa gbá wọn ni yes àwọn náà ń gbáyàn ni tèmi Fọlá náà bá dẹ̀ gbà fún iṣọ́ àti fún bí kó pọ̀jù á wá di pé Jambata fún Jambara irọ́ gbogbo wa jọ ń parọ́ fún rọ́ ni èmi á dẹ̀ wá make sure pé mi mo gba owó wọn yes because what goes around comes around. Ènìyàn ẹ wá kọ́gbọ́n. Àwọn mẹ́ta kan ṣeré o wọ́n ṣeré ayò. Àwọn mẹ́ta kan ṣeré o wọ́n ṣeré ayò. Ọ̀kan lòun fẹ́ máa smart ṣeré o wọ́n ṣeré ayò. Ọ̀kan lòun Tó fi hàn good mood jàre. Kí ló ṣe é tó sọ pé o sì ń good mood? I'm in a good mood jàre. No, láti wà ní good mood ni o. Nǹkan tó bá ń ṣẹlẹ̀ ni kó jẹ́ kí n mọ̀. Mom sí màá ló ń pè ẹ́ yìí. That's true. Fi kọ́ tí mo sílẹ̀, máa ń bá wọn sọ̀rọ̀ later. But okay, jẹ́ kí n kọ́ tẹ̀. Wọ́n kọ́ tẹ̀, wọ́n tún tán ìwà yẹn. Wọ́n máa pè tó good 10 times. Wọ́n tún stop láti máa pè mí. But whatever the case may be, wàá ti gbé wa lè explain nǹkan tó bá ń ṣe lọ́wọ́ fún wọn. Kí gangan ni nǹkan tó fẹ́ lọ́wọ́ ẹ̀? I don't want to talk about it. Let's just have. Kí ni tí mom sí fi gangan fẹ́ lọ́wọ́ ẹ̀? Okay, I promise to tell you, but don't just worry yourself about it. It's the best of time. Kí ló ṣẹlẹ̀? Tell me. Right now. 50,000 naira péré ni mom sí fẹ́ lọ́wọ́ ẹ̀ tó wàá gbé kọ́. Mom sí tí wọ́n máa rò pé ọmọ àwọn tiẹ̀ cheap ni. Káwọn máa béèrè 50,000 naira lọ́wọ́ ẹ̀ tí lè. Yeah, that's the truth because how much is 50K tó lè fún ọ? But anybody can be broke and I am broke now. Okay, fine. Màá fún ẹ ní 200,000 naira. Ìwọ máa mú 100 kò dẹ̀ fún mom sí náà ní 100. Mo sọ fún ẹ pé kó má fún mi, but Kí n má fún ẹ lówó. you won't just stop amazing me. Tí mi bá fún ẹ lówó pẹ̀lú àdúrà owó tí mo ní, ibo ni kí n máa nà sí, ṣé kí n kàn máa dànù ni? You're such a wonderful darling. I love you so much, darling. Oh my God. You don't worry. Wait on. Hello? Oh, okay. 5 million naira péré lẹ rí kó síbẹ̀. Kò sí wàhálà, ẹ má worry. All right. Owó kékeré. Mélòó lówó? That's another 5 million naira, baby. Ọlọ́run ni. We are just too lucky. That's let's have a toast. Ọlọ́run ló ń ṣe gbogbo nǹkan láyé. Ó máa ṣe fún wa náà ni.
Thank you so much, my beautiful phone, for redialing for me. Wo, 10 good times by money ko redial. Iye tó redial yẹn náà yìí wà okay. Ó ṣáà tẹ kúkú gbọ́ nǹkan tí mò ń sọ, but iṣẹ́ tí mo rán ẹ gangan báyìí ló ṣe fún mi. Fún ṣú àti fún bí wọ́n máa gbà ní wọ́n rò pé àwọn gbọ́n wọ́n rò pé àwọn ní brain kan tó fi wọ́n máa gbà nínú ilé yìí. Ìyá Jambata ó fún Jambara, Jambata fún Jambara ní ìran parọ́ fúnrọ́. There is fire on the mountain. Níbo ló máa já sí? Ó yá ròóre, ròóre. Ríro lọ bẹ́gbẹ́ gírí. Torí 1 + 1 = 2. Ó yá ròóre. ṣeré ayò. Àwọn mẹ́ta kan ṣeré o, wọ́n ṣeré ayò. Ọ̀kan lóhùn fẹ́ máa smart, ṣeré o, wọ́n ṣeré ayò. Ọ̀kan lóhùn fẹ́ máa jọ, ṣeré o, wọ́n ṣeré ayò. Káwa wẹ̀lì tó máa win, ṣeré o, wọ́n ṣeré ayò. Eré wo, lẹ́yẹ ń bẹ́yẹ ṣe tó fi tù yẹ ara wọn. Àgbàrá jọbọ́n fi ta ní ẹjọ́, ta ló lè fi jẹ búrẹ́dì? Èké ń bẹ́kẹ̀ ṣọ̀rẹ́, ọ̀tá ń bàbá ṣọ̀rẹ́, ọ̀rẹ́ agbẹ́ni sókè, àtúngbẹ́ni wálẹ̀, àtúngbẹ́ni wálẹ̀, àtúngbẹ́ni sókè. Biggest liar. Jambata fún Jambara, ọmọge Sharon, ọmọge Becky, tó tún jẹ́ Fọlá, irọ́ parọ́ fúnrọ́, irọ́ ńláńlá. Jambata Fọlá ló jẹ́. Ọlọ́ṣà tó fọ́mọlẹ̀, irọ́ parọ́ fúnrọ́. Ẹ dúró náà, ṣé mi lè ṣe gbogbo iṣẹ́ ìnú ilé yìí? Ṣé mi lè wà ní same house yìí kí n dẹ̀ máa deal pẹ̀lú àwọn guys yìí? Ṣé bẹ́ẹ̀ kùn lé lọ́dọ̀ mi? Pátápátá èmi ni máa play music
àǹtí má ti wá ti fẹ́ ṣe fàájì tó má ti kóṣì tí wọ́n jáde má dẹ̀ have fun tèmi àkúdẹ̀ ní security àwọn mẹ́ta nìkan náà là ń gbé nílé àbí mo lè ṣe Fọlá, you can do it. Yes. Can I do it? I can. I don't need to move out of this house. Machine now. I will. Inú ilé ni màá ti máa wà ní Florida. Ẹkùnlé ilé náà kan ṣoṣo ni màá wà tí màá ti máa wà ní Yankee. Èmi. This same house, this same apartment. Màá ti máa jẹ́ nǹkan tó wù. Fún ṣọ́ àti fún bí wọ́n wá gbà. I'm going nowhere. Hi, Becky. Hello. How are you? Oh, yeah, mo wà pa. Oh, what's that, Yoruba? I can. Oh, yeah, I can say real pay. Real father. Really? Oh, how's everything, darling? Yeah, I'm fine. I'm fine. Oh, sweetie, I need to tell you something. Oh, when you dream, it's Allah. Yeah, I dreamt about you last night. Olala nípa mi. Oh, yes. Ṣàlà gidi ló lá o. Ayilala, they're getting married, like, with, gbéyàwó. Dandan ni èmi àti ẹ máa fẹ́ra wa, kò sẹ́ni tó lè bá wa dù. Oh, sweetie, just wait. I'm gonna put that ring on your hand. Oh, Eshu, that's boo. Oh, Eshu, that's devil. Okay, Eshu, Koniyawa. Okay. I mean, trying to, I was actually born and bred up here, so anyway, when I come home, you teach me more of the Yoruba thing, Sweetie, Auntie's there. You want to talk to her? Oh, your sister is there. Okay, let me talk to her. Okay, just hold the line for her now, okay? Okay, hold on, darling. Auntie. Hello. I know me. Mama, wow. Gbogbo America wà lálàáfíà o, ìwọ ńkọ́? I'm fine. Pẹ̀lẹ́, ṣé o wà okay? I'm okay. Wàá ṣoríire, wà lálùbáríkà o. Má worry, èṣù níyàwó àti àbúrò mi o. Don't worry. I'm a good boy. Of course, I'm a good boy. Mo máa bá yín take care. Ẹ̀yin ní kẹ́ jẹ́ ká rí ìyàwó fẹ́ o. Yeah, we have so much money in our family. Gbogbo iṣu tẹ́ bá fẹ́ la máa gbé wá. All right. Yeah, good to talk to you. Ó dáa, pẹ̀lẹ́ ọmọ mi. Okay. Pẹ̀lẹ́ àbúrò mi, pẹ̀lẹ́ àná mi. Okay, give her the phone. Hi, sweetie. Becky, Auntie Anna is gone you. Oh, she can speak Yoruba fluently like mad. I'm just feeling disgusting here. She's just saying, Yeah, she sounds very pleasant on the phone. Okay. I'll call you later then. Oh, okay, sweetie. I love you. I love you too, man. Kiss. Ciao. Oh, more. Becky, my sweet Becky, New Yorker. Oh. Ọlọ́mọ wa ṣayé bí ti dáadáa báyìí o, wá ẹ̀kọ́ fẹ́ lè bí ìṣe bí báyìí o. Ó yá, àǹtí mi, ẹ gbà fún ẹ wá sọ̀rọ̀. Àǹtí mi náà dá. Wọ́n Fọlá rẹ̀ ti sún mi mọ́kàn tí mo fẹ́ sọ̀rọ̀ àbìdá lọ́wọ́ àràbì kan báyìí mọ́. Àǹtí indeed, àwọn wèrè ṣé àwọn gbọ́n ni? Inú ilé ilé-ìkúnlé náà ni màá ti máa ṣe ogun tí màá dá lára sí gbogbo àkáǹtì máa fi gọbọ yìí. Fún iṣọ́, àìṣẹ́jọ́ bẹ̀rẹ̀ ni ẹ máa gbọ́. Ọmọdé mẹ́ta kan ń ṣeré, Jambata fún Jambara ní. Ẹ̀yin ènìyàn ẹ wá kọ́gbọ́n. Àwọn mẹ́ta kan
ṣeré o wọ́n ṣeré ayò àwọn mẹ́ta kan ṣeré o wọ́n ṣeré ayò. ṣé o ní ti màlẹ́ àbí yankilo ni. down mo ní láti ṣe mọ̀ bá fẹ́. kí ló parọ́ mi ṣe. mo ní kí ló fẹ́ fa òsì ṣe kí ló fẹ́ láyé ẹ̀ pé kò má fọ ọkọ̀ látọ̀ mọ́ ó yà wẹ̀rẹ̀ ni ẹ jẹ́ tá a ṣe lọ́pọ̀lọ́ ni. kí ni gbogbo eléyìí náà ẹ̀dẹ̀ ń pariwo ṣé mo ẹ̀ṣẹ̀ ló látọ̀ inú ilé yìí. bẹ́ẹ̀ kò máa gan o tó ti dé ọ̀pẹ̀rẹ̀ àbí. bá a bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ìwọ ẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ láyé ẹ̀ ni mo sọ ma fọ ọkọ̀ látọ̀ mi mọ́. kí lẹ fẹ́ ṣe tí bá lù. kò sí nǹkan tó ń fẹ́ ṣe. tètè pọ́ńdù wẹ̀ if your papa pọ́ńdù wẹ̀ touch my laptop. ìdí ọ̀tún ṣe tàbí ẹ̀rọ. tẹ́fà ṣe máa ṣe ìgbọ̀n ìkan náà tó ṣe parọ́ lórí laptop. tí ẹ ṣẹjọ́ ni pé kí wọ́n compatibility sí kó pé chacha laptop ló máa gbé àfún mi sí. Sharon, honestly, I just need your assistance. Show more. Actually, the project is a little bit big. Actually, my favorite properties kan ní area Giant. There need be 100 million more to sort it out. And I don't know if you can assist me. Oh, 100 million naira? Oh, yes. Oh, that shouldn't be a problem. Yeah, it's my money. But you know what I'm gonna do right now? Let me see if I can talk to my accounting officer, then I'll give you a shout later. But right now, I'm in the office, I can't talk much. You know what I'm saying? Basically, mo fẹ́ ensure pé tó bá máa fi dé ibi tó máa dé sí wà comfortable, and that's why I want to try to get that as soon as possible. Oh yeah, that's great. Very, very brilliant of you. Yes, baby, all for you, darling. Oh yeah, I love you, darling. Thank you very much, darling. Thank you. Oh, love you, baby. I'll talk to you as soon as I'm out of the office, okay? Oh, bye. Love you. I love you too, baby. I love you too. Bye. Ó ti kú díẹ̀ kí tó jábọ́ lẹ́nu mi. Irú àwọn òyìnbó burúkú lè nípa wá dẹ̀ sọ yìí. Fún bí àti fún ṣọ́pọ̀ ìyá ẹ̀yin méjèèjì. Ṣé báyìí náà mo ṣe ní lọ́ba máa bá yín torí iwájú mi lẹ́wà báyìí iwájú ilé lẹ́wà olóyìnbó níbo ni ọkùnrin fún ẹwà náà ọkùnrin olóyìnbó wéèrè ọkùnrin fún bí dáadáa iná fẹ́ ra lé sájà wọn sẹ̀ ní ọkọ̀ wá tán yẹn máa rí sáìtì kan aládùúgbò wa ẹ̀ wọn làwọn fẹ́ ra lé wèrè kan sájà wọn kún fún bí ayé yín máa bàjẹ́ ibi tó bá wà ẹ ṣáà ti sẹ́ndì owó sí i. Jambata Fọlá ló jẹ́ ọlọ́ṣà tó fọ́mọlẹ̀ ìran pààrọ̀ fúnra Jambata fún jàmbára ìran pààrọ̀ fúnra fún ṣẹ́. Hello, Becky. How are you? Becky, let me call you back. Yeah, I'll call you back. Love you. Okay, baby. All right. Shall make babe call out to America. Becky Luruko. Very pretty and loaded with money. Recently, we don't share meet babe from America. New York, Lomoto, me wow. Every just here, Florida needs to be white, And she's very pretty. Very pretty girl. Sharon Luruko. Abo kò lè fine to ọmọ tètè mi. Ṣé rí Becky tèmi sọ yìí, ó náà látòkè délé báyìí. Like kò lè fine to Sharon. Have you seen my pretty queen? She's an epitome of beauty. I'm damn too sure. Hello, Sharon. Yes, my joy. How are you? Yes, baby. Torí obìnrin lẹ̀gbọ́n mi ló ṣe báyìí. Okay now.
èmi gan láti jẹ́ kọ́mọ̀ pé mo ní Becky níbí kan. everybody wá ń parọ́ níbo ló fẹ́ já sí Fọlá bèbí rọra jọ má pa fún ṣọ́ Fọlá bèbí rọra má pa fún bí ṣebí wọ̀ ní Sharon ìwọ tún ní Becky ọmọge Sharon ọmọge Becky tó tún jẹ́ Fọlá irọ́ parọ́ fúnrọ́ irọ́ ńláńlá Jambata Fọlá ló jẹ́. Ibile wa, control yẹn ti wọlé big time. We are rich. Are you sick? See, this is my brother. Mo wá sọlé fún yín o. Ọ̀rẹ́ mi ò ṣe kòkòrò rárá. Ọmọdé mẹ́ta kan ń ṣeré Jambata fún Jambara ní ẹ̀yin ènìyàn ẹ wá kọ́gbọ́n. Àwọn mẹ́ta kan ṣeré ṣeré o wọ́n ṣeré ayò. Àwọn mẹ́ta kan ṣeré ṣeré o wọ́n ṣeré ayò. Ọ̀kan lòun fẹ́ máa smart ṣeré o wọ́n ṣeré ayò. Hello, sweetie. I'm good, and you? I'm alright. It's kind of raining here and it's very cold weather. It's actually weather for two. And that's making me miss you more. Yes, sweetie. It's okay. I would wait. Yeah, I've seen the apartment, but like I told you, owó nìkan ni issue wa báyìí sí. Tàbá ti sanwó we are good to go. Yes, okay, baby. Okay. I would appreciate it. I appreciate it. Thank you very much, sweetie. All right, darling. All right. I will respect it. I can't wait to see you tonight. All right. Love you too. Bye. Àwọn mẹ́ta kan ṣeré ṣeré o wọ́n ṣeré ayò. Àwọn mẹ́ta kan ṣeré ṣeré o wọ́n ṣeré ayò. Oh yeah, mo ti gbé omi. No! Wait, Nisuru. Má jẹ́ kó mi gbóná dàlú ẹ lọ́wọ́ o. No, I'll take care of myself. Kò ní jò. Ó yá gbé omi yẹn padà sórí náà. Yeah, because tó ti ṣe gbé kúrò yẹn, omi yẹn ti máa tutù. Okay, now. Okay, irú gàrí wo ló fẹ́ tẹ̀? Ṣé gàrí Ìgbò ló fẹ́ tẹ̀ ni? Ṣé gàrí Ẹ̀gbá ni? Ṣé gàrí Yorùbá ni? Ṣé gàrí Ìjẹ̀bú ni? Gàrí. Okay, I'm sorry. Mi mọ̀ pé o mọ irú orúkọ tá a bá ń pè gàrí. Sori níbí báyìí, tó bá jẹ́ pé gàrí tó yẹ́lò yẹn, òun ni gàrí Ìgbò. Sori lè tó bá funfun, gàrí àwa Yorùbá nìyẹn. Ó lè jẹ́ láti Ìjẹ̀bú, ó dẹ̀ lè jẹ́ gàrí Ẹ̀gbá. Oh, gàrí fún white. Yeah, gàrí funfun white. Okay, now what you do is this. Tó bá jẹ́ pé òun nìkan ló fẹ́ jẹ báyẹn, wàá kọ́ measure gàrí tó fẹ́ tẹ̀ yẹn so that kò ní pọ̀ jù. Wait. Dúró. Omi ó wà báyìí. Mo gbé omi orí table. Mo ti dá omi orí table. No, má ti o lè tẹ báyẹn. Ó yá gbé omi yẹn padà sórí náà. Okay, nǹkan tí wàá ṣe lélẹ́yìn. Wàá kọ́kọ́ da omi yẹn. Ó yá da omi yẹn sínú nǹkan tó fẹ́ lò. Ó yá sáré da gàrí yẹn sí. Gàrí. Wàá rò pọ̀. Ò mọ̀ ń rò. Yeah. Mo ń rò. Ó le. Okay, da omi gbóná díẹ̀ sí. Okay. Aha. Wàá rí wípé kò ní le jù, kò ní rọ̀ jù báyẹn. You see, baby, gbogbo nǹkan tí mò ń ṣe nítorí pé ọjọ́ tó bá mo wá sí Nàìjíríà ni. Ó tọ̀rọ̀ ló sọ. Because kò sóbi tínú ẹ̀ máa dùn, tọ́mọ ẹ̀ máa fẹ́ yàwó tíyàwó ẹ̀ ò ní mọ náà dá, tí ò ní mọ bẹ́ẹ̀ sè. Wọn kì í ṣe bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá. Yeah.
ẹ̀bà tó easy jù láyé òun ló lè ṣe ẹ̀. So that wọ́n mọ̀ pé owó tí mo kó lọ sọ́jà o wọ́n mọ̀ pé mo rí nǹkan gidi fura. You know what now? Máa ṣe oúnjẹ yẹn tán now. I can speak Yoruba fluently now. All right, okay, yeah, just go and enjoy your food. The Washington, call me back. You know I can't wait to see you, baby. Okay, money ìfẹ́ ọkọ mi o. Yeah, I love you so much. Ciao, ciao, ciao. Just a cut. Lord, your beauty cut. Yeah, Fọlá, ó yá, wá ro ẹ̀bà tó fẹ́ jẹ yẹn báyìí. Wá máa ro ó máa ro ó ń ro ó ń ro. Lọ́ọ́ bá jẹ́ kí mi jẹ ẹ̀rọ bàbá yìí o. Bèrè ni àwọn pípì bèrè. But kí ló anyway, wọ́n tẹ́lẹ̀ mọ̀ fún wa nílé yìí. Nígbà tẹ́ pé tèmi kan máa jáde tó báyìí tí màá máa gara máa ṣọ́ wọn sáàbì tí màá máa jáde nílé. Máa dé tán torótoró èmi. Máa gbàtọ́wọ́ fún ṣọ́ máa gbàtọ́wọ́ fún mi. Gbogbo ẹ̀ ni màá gbà pọ̀. Please help me, Lord. Souls, you got something to say. Hello. Hello, Fimby. Sharon, take it easy, girl. Honestly, more busy than me in the paraffin. Yeah, got a lot to do. My bad. No problem, I'm hot on the shower now, just go my shower. Oh yeah. Thanks for your understanding, darling. Yeah, nípa property yẹn. Mo get lawyer for actually, but I'm trying to get a better lawyer. How lawyer? Ọ̀rẹ́ mi kan lawyer ni, should you understand? But mo fẹ́ ká fi egbò ṣegbò lé. I want to get a very good lawyer. Oh yeah, that's not gonna be a problem. Oh, you won't know what we're gonna do now for me. For me? Are you still there? No, I can do anything for you. Oh, not at all. You mean so much to me now. Yes, baby. Love you for me. Me love you too. Oh, okay, I'll talk later. Oh, for me. Bye. That's my girl. Ọlá, àlọ́ Ọlọ́run. Ọlá ìbúrúkú bàrà fún mi. Bigger, biggest liar. Hey, Jambata, fún Jambara. Ọmọge Sharon, ọmọge Becky, tó tún jẹ́ Fọlá. Irọ́ parọ́ fúnrọ́, irọ́ ńláńlá. Jambata, Fọlá ló jẹ́. Aláṣàtọ̀ fọ́mọlẹ̀. Kí ló ń ṣe é tó ń disturb mi lórí ọ̀rọ̀ owó yìí? Nǹkan kékeré ló bí mi náà. Ṣé bí mo ti sọ pé mo máa fún ẹ? Owó tó ń bí mi níye náà. Wọ́n sọ pé owó tó bá níye àbùkù kan. No, ṣé o believe me àbí? Oh God. How much are we even talking about? 2 million naira péré. I will give you. Okay, she can blow mine there. Ma wá fi 2 million naira lé owó tó bí mi ẹ̀. Yeah. Mo ti sọ fún ẹ pé o máa bá owó lé. Ṣorí kó tó dé, màá tún fi owó bá ẹ jẹ. See, I can't stay on the phone for long. Or what's in room? Can we ping, please? Yeah, I'm tired. Mi ò lè wà lórí phone for so long. Jẹ́ ká ping into your long. Don't worry. Oh yeah, let's ping. All right. Ó dà pé ọmọ yìí ò mọ tí mo ṣe nífẹ̀ẹ́ sí.
kò mọ̀ pé kò sí irú owó náà tí mi lè fi bá ṣeré. Jambata fún Jambara ní ìran parọ́ fúnra. There is fire on the mountain. Níbo ló máa já sí? Ó yá ròóre, ròóre. Ríro lọ bẹ́gbẹ́ gírí. ẹ̀gbọ́n. báwo ni kí ló ṣẹlẹ̀. nǹkan tó ṣẹlẹ̀ ni pé lórí confirmation tó ṣe wọlé yẹn mo fẹ́ owó títí mi. Fúnṣọ́ ó ní iṣẹ́ àbò fẹ́ ra nǹkan. wọ́n sọ pé tí ọmọdé bá tó lọ́kọ ó máa lọ́kọ ni mo fẹ́ owó títí mi nínú personal account títí mi with my own name Fúnṣọ́ kí ló ń ṣe ẹ́ ṣé o mọ nǹkan tó ń sọ ṣá. àmì ìṣàṣẹjọ́ ń mèkó owó ni tó bá fẹ́ ra nǹkan màá fún ẹ lówó wàá ra nǹkan tó bá fẹ́ ra tó bá fẹ́ náwó màá fún ẹ lówó wàá ṣe nǹkan tó bá fẹ́ ṣe àmì ìnáwó làbọ̀dọ̀ máa sọ pé o fẹ́ ṣe ẹ̀ tẹ nínú àkáùntì ẹ kí ni mínì nìyẹn ṣó mọ túmọ̀ nǹkan tó ń sọ ṣá. Sherry, what I'm trying to tell you is ó ti sú mi kí èmi àti ìtajà máa fọwọ́ bọ́ra ọ̀nà ọ̀fọ̀ interest lórí gbogbo bullshit wọn. I want my own money in my own personal account. pẹ̀lú orúkọ ti tèmi tí mò ń jẹ́ Fúnṣọ́ tí mi ò kí ṣe fún bí. Fúnṣọ́, are you okay? Fúnṣọ́ kí ló ń ṣe báyìí? èmi ló ń fọwọ́ lálẹ́ fún ṣé kò jẹ́ pé wọ́n ti ń kọ́ wọ́n bá mi bẹ̀ kọ́ ò ní rí gbà. Oh, hello, Fúnṣọ́. I'm fine. Mo wà pa. Oh, Fúnṣọ́. Mo fẹ́ sọ̀rọ̀ fún ẹ. Did I get that? Like, okay. Like, I want to talk. Okay, yes. The company we're talking about. Oh, exactly. I just want the money paid as soon as possible. You know what I'm saying? If you want me to send my money down, yeah, I can do that. It won't just take me 24 hours for me to get my... Okay, yeah, that's better. Oh, yeah, you 30, the 70%. Oh, that's better then. Please make it as soon as possible so we can get so many things done, you know. Okay? Oh, that's good of you. Yeah, so that we can do Mako Eru, so that Eru Oma Wale. Oh, stop! I mean, the Yoruba thing is just cracking my brain like, oh, for sure, for you, yes. Oh, my day. You're cracking my brain. Multi-ball. More love you. Stop. Oh, yes. Okay. Call me. Ifemi. All right, darling. I love you. Bye. Ciao. Ciao. Yeah, Fallout Yahweh. Mi Yahweh. Mi gbọ́dọ̀ ṣe pé fara mi Fúnṣọ́ gangan ló Yahweh. Tí tàn bá Yahweh wọn ní máa oppress mi nínú ilé. Wọ́n Yahweh. Wọ́n ní jẹ́ kí n gbádùn. Àwọn nìkan ló lówó ayé. Wọ́n á gbà èmi gan àṣemẹ́ ìbọ̀lápò. Wọ́n ti mọ̀ kankan. Àti ẹ̀ ní rírà mi lè tẹ gbówó yẹn gan láti inú yàrá yìí kí n lè fò. Kí n fò láti inú yàrá yìí. Mi lè wait kówó yẹn dé inú account mi. By the time tí èmi Fọlábá arrive Fúnṣọ́ àti ẹ̀gbọ́n ẹ̀ Fọ́nbí ìwà brown. Àwọn mẹ́ta kan ṣeré o wọ́n ṣeré ayò. Àwọn mẹ́ta kan ṣeré o wọ́n ṣeré ayò. Ọ̀kan lòun fẹ́ máa smart ṣeré o wọ́n ṣeré ayò. Ọ̀kan lòun fẹ́ máa dọ̀ ṣeré o wọ́n ṣeré ayò. Káwa wẹ̀lẹ̀ tó máa ṣé mi máa pariwo ṣá. Pariwo. Agbára jọbọ fi ta ní ẹjọ́ ta ló lè fi jẹ bí. Yes. Alert ti wọlé. I
am rich. I am rich. Èmi ni Becky. Èmi tún ni Sharon. Fúnṣọ́, Ṣúnbí, ẹ̀yin méjì ẹ máa gbà èmi. Ṣé mi máa pariwo ṣá? Àyè Fọlá ò lọ́rùn. Fọlá ò lọ́rùn. Owó ni my mama no get money, my papa no get. Èmi dẹ̀ fẹ́ ní. Fúnṣọ́ kí ló ṣe? Kí ló tó dá dúró sí wí? Kí ni mo sọ pé ó ṣe mí? Kí ni mo sọ? Ok, kí ló ṣe mí? Ṣé mo gbé máìkì sẹ́nu mo pariwo pé nǹkan ṣe mí o, nǹkan ṣe mí o? Ṣé tí wọ́n pariwo bẹ́ẹ̀ tí jà rúgẹ jẹ? Má bínú, sorry. There is fire on the mountain. Níbo ló máa já sí? Ó yá rò ó rè. Rò ó. Kí n ṣe nọ́mbà Becky tí o lọ látẹ̀kùn yìí náà? What is going on? Network burúkú ò lélẹ̀ yìí. Bí ọ̀lẹ́ fóònù ẹ̀gbọ́n yìí, ọ̀lẹ́ fóònù ẹ̀gbọ́n yìí. Kí ni sọ yẹn? Bàbá ò yà wèrè ṣe mo ní kó má fọwọ́ kọ fóònù mi mọ́. My God, o fẹ́ yọ Sharon mi pẹ̀lẹ́ yìí. Fúnṣọ́, o fẹ́ yọ Sharon tẹ̀mí pẹ̀lẹ́ yìí. Kí ni nọ́mbà Becky ṣe lórí fóònù yín? Kí ni nọ́mbà Becky ṣe lórí fóònù yín? Tẹ̀mí kò máa ṣe nọ́mbà Sharon ni nọ́mbà Becky ṣe. Bẹ́ẹ̀ ni kò yà wèrè tó bá ṣe láti dànù máa gbé ìgbà tó fún ẹ. Kí ni n fẹ́ fi ṣe? Kí ni wọ́n fi ṣe? Ẹ̀rẹ̀ máa tẹ́ lọ́wọ́ mi. Sori Sharon torí mi ò lè fi bá èèyàn ṣeré. Mo lè bá èèyàn nítorí ẹ̀. Mo máa jẹ́ láti pè lẹ́yìn ẹ̀ ọlọ́run apá ẹ̀. Èmi. Bẹ́ẹ̀ ni mo sọ fún mi. Fún mi, o máa tẹ́ lọ́wọ́ mi. Yẹ́ o lárúkọ mọ́ mi lórí. O máa tẹ́ gidigidi gan-an ni o máa tẹ́. Sori, by the time tí mo máa deal pẹ̀lú ẹ̀, o kì í ṣàgbọ́n mi o. You are not my blood brother. Akànjọ́ fìdí gbòòrè tó gbàjọ́ ṣiṣẹ́. O máa tẹ́ lọ́wọ́ mi sìn. Mo máa pe àwọn tó máa pa fún mi. Starting tó bá bí ẹ̀dá tó bá rò wọlé parí ẹ̀ o ti fi kú ṣe pàjọ́ rẹ̀ máa pa ẹ̀ dànù. Ok. Bẹ́ẹ̀ ni mo sọ. Sori, àwọn tó máa pa ẹ̀ máa pè wọ́n máa dé sí. Wọ́n máa dé. Ta ló mọ̀? Ìyá ò mẹ́ni bọ́dì. I'm gonna kill you. Wọ́n Fọlá má wọ orí ti ẹ o. Sori bọ̀bọ̀ yìí kì í ṣe ẹ̀gbọ́n mi. Ó lè máa tẹ́ lọ́wọ́ mi lẹ́ni. Bó tó ikú ẹni sùúrù. Wọ́n lè máa tẹ́ ju bẹ́ẹ̀ lọ. Okay now. O máa tẹ already o ti tẹ́ o ti fa tẹ́tẹ́ ni. Okay. Ẹ má change story fún mi. Kí lẹ̀ ń sọ? Gbogbo nǹkan tẹ̀ ń sọ ni mò ń gbọ́n ta náà. Ẹ ń sọ̀rọ̀ Becky, ẹ ń sọ̀rọ̀ Sharon. Oh yeah, cause I am Becky. Oh, and I am Sharon. Oh, yeah. Excuse me, you're joking. Joking? Do I look like someone who is joking here? Becky tí mo fẹ́ New York ló ń gbé. Mine lives in Florida. Oh, Florida, New York. Banco Fombe. Báwo ni ṣe ti get estate? And for sure, darling. Aṣọ ti gba owó yẹn. Wo ṣé mo kàn tó fọ́ọ̀nì sí ìwọ ló ya ọ̀dẹ̀ jù ní ayé. Ṣé mi ló fẹ́ máa kọ́ ní tó ṣe ń tẹ̀bà? Tó bá di ẹ̀ bàbá gbé ẹ̀ka ló ń sì má dẹ̀ tún tẹ̀. Oh my God, ẹ̀wọ̀ yìí méjì lẹ́yìn ọ̀dẹ̀ jọ kú ẹ má bínú ọlọ́run ẹ̀yọ̀ ọ̀dẹ̀ bọ̀. Mo rò pé lówó lọ́wọ́ ni mi ìmọ̀ pé lówó lọ́wọ́. Ẹni mi broke gan o. Mo gbé wò ní ìyẹn mi ti ẹ̀ fi pé máa rí change díẹ̀ kan gbà lọ́wọ́ yìí má rí pẹ́ fún yẹ. Ẹ̀yin kọ́ ní problem o. Ẹ lówó lọ́wọ́ náà. Oh yeah, kò sówó lọ́wọ́ yín. Yeah, estate yẹn ẹ̀yin máa rẹ̀ máa wọ̀. Oh yeah, máa sẹ́ni wọ́n yẹn sí wò lọ. You're a liar. And you are the bigger liar. And you are the biggest liar. Biggest liar, my foot. Ẹ wo, Jambata fún Jambara ni. Irọ́ wa jọ ń parọ́ fún rọ́ ni. Yeah. Biggest liar. Hey, Jambata fún Jambara. Ọmọge Sharon, ọmọge Becky, tó tún jẹ́ Fọlá. Irọ́ parọ́ fún rọ́, irọ́ ńláńlá. Jambata, Fọlá ló jẹ́. Ọlọ́ṣà tó fọ́mọlẹ̀, irọ́ parọ́ fún rọ́. Jambata. Ọkọ Becky. Ọkọ Sharon tó ń gbé ní Florida tó wà lẹ́yìn ilé.
ọmọdé mẹ́ta kan mi ṣeré jàǹbátà fún jàǹbára ní ẹ̀yin ènìyàn ẹ wá kọ́gbọ́n. àwọn mẹ́ta kan ṣeré o wọ́n ṣeré ayò. àwọn mẹ́ta kan ṣeré o wọ́n ṣeré ayò. ọ̀kan lòun fẹ́ máa smart ṣeré o wọ́n ṣeré ayò. ọ̀kan lòun fẹ́ máa dọ̀ ṣeré o wọ́n ṣeré ayò. káwa wẹ̀ni tó máa win ṣeré o wọ́n ṣeré ayò. eré wo lẹ́yẹ ń bẹ́yẹ ṣe tó fi ń tù yẹ ara wọn. àgbàrá jọbọ́n fi ta ní ẹjọ́ ta ló lè fi jẹ búrẹ́dì. èké ń bẹ́kẹ̀ ṣọ̀rẹ́.